Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe? Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá à ń gbọ́. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí wa R, wọ́n ní wọn mọ̀ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe o, bóyá ó máa ṣe é ṣe àbí kò ní ṣe é ṣe fún àwọn láti má kọlu divorce èyí tí kábíyèsí fẹ́ ṣe yìí. Wọ́n ní ìbànújẹ́ ló jẹ́ fún àǹtí wa ní ìgbà tí wọ́n rí wípé kábíyèsí gbé ìwé divorce sílẹ̀, wípé kí wọ́n sign ẹ̀, wípé torí àwọn ti gba oríṣiríṣi ẹ̀gbin tó lọ́dọ̀ àǹtí wa R. Bí a ṣe ń gbọ́ gist yìí nìyí ní orí social media. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, ẹ̀yin èèyàn lé àníkà mú wá fún yín. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n gbé ìwé divorce sílẹ̀ o, wípé kí àǹtí wa sign divorce paper. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí àǹtí wa rí wípé ó ya àǹtí wa lẹ́nu. Because recently la rí pé àǹtí wa náà lọ sí orí social media tó ń sọ wípé àwọn ìyàwó kábíyèsí ọmọ ọba tí wọ́n lọ sí ibi kan tán ti ń lùlù. So àmọ́ bóyá lóòótọ́ ni kábíyèsí gbé divorce papers síwájú wọn pé kó sign ẹ̀ o. Because tó bá jẹ́ yẹn ni, èmi ò rí pé ó yẹ kán lọ máa ṣe interview kan máa pera wọn ní ìyàwó ọ̀jájá the second ní orí social media. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, bí a ṣe sọ, alleged ni o, torí nǹkan tá a gbọ́ la mú wá fún yín. Ẹ mọ̀ wípé àwọn elders àti àwọn èèyàn wọ́n ti advise kábíyèsí wípé kí wọ́n jẹ́ kí àwọn obìnrin méjì yìí, including àǹtí wa R, kí wọ́n jẹ́ kí wọ́n máa bá tiwọn lọ nítorí wàhálà àti ìdààmú èyí tí wọ́n fún bàbá wa Erinlá. Wọ́n ní gbogbo nǹkan tí àǹtí wa ṣe nínú palace yẹn, wọ́n ní enough is enough o. Torí àwọn ni a gbọ́ wípé wọ́n gbé protective charm kábíyèsí. Lẹ́yìn yẹn, oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n tún ní wọ́n ṣe, wọ́n ní ó ti pọ̀ jù, wípé tí kábíyèsí bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ nínú palace wọn, ó better kí wọ́n yọ̀ǹda àǹtí wa, kí àǹtí wa máa bá tiwọn lọ. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ń sọ lórí social media la ní ká wá torchlight sí. Ẹ̀yin náà mọ̀ wípé a rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí ìyá alágbára tó ní kí àwọn olórí kó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Torí wọ́n ní ìyá ní tí wọ́n bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, nǹkan tí wọ́n rí yẹn wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rí ni. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin èèyàn ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìgbà tí kábíyèsí pè wọ́n wípé kí wọ́n sign divorce paper, wọ́n ní àǹtí wa, wọ́n ní wọ́n bú sẹ́kún ni o. Wọ́n ní torí òjijì ni ó bá àǹtí wa, wípé báwo ni kábíyèsí ṣe máa ní káwọn sign divorce paper. Wọ́n ní kábíyèsí ní kò sí nǹkan tí àwọn lè ṣe sí i, kò sí ṣíṣe, kò sí àìṣe, nítorí pé àwọn fẹ́ peace nínú palace wọn, àwọn fẹ́ peace fún ìyàwó àwọn.
Queen Naomi àwọn dẹ̀fẹ̀ mú ọmọ àwọn padà wá sí inú palace. Wọ́n ní àǹtí wa ní ṣe bí àwọn ti kúrò nínú palace, ṣe bí olórí mansion ni àwọn ń gbé. Wọ́n ní kábíyèsí ní àwọn ti wà tired pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace àwọn. Wípé àwọn fẹ́ ṣe ọba lórí àwọn ará ìlú àwọn. Wípé àtìgbà tí gbogbo àwọn kíní tí ń ṣẹlẹ̀ àwọn ò ní rest of mind. Wípé nítorí ìdí èyí àwọn ní láti jẹ́ kí wọ́n máa bá tiwọn lọ. Nítorí pé àwọn ní ìfọ̀kànbalẹ̀, àwọn dẹ̀ ní rest, àwọn ní ìdí rest, àwọn ní ìdí ìfọ̀kànbalẹ̀. Nítorí pé èní ẹjọ́ ọ̀la àròyé ni. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní ó ń lọ lórí social media láníká wá torchlight sí. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ wípé ìgbà tí a gbọ́ wípé àǹtí wa gbé protective charm kábíyèsí ó yà wá lẹ́nu. Ó yà wá lẹ́nu gan-an ni torí wọ́n ní pé ẹni tó ń gbé fún wọn ní eventually àṣírí tú. So gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí àǹtí wa ṣẹ̀ yìí kábíyèsí ó gbàgbé nítorí kì í ṣe nǹkan tó yẹ pé wọ́n lè gbàgbé. Nǹkan tó yẹ pé ó lè harm èèyàn ni àǹtí wa ṣe. Nǹkan tó yẹ pé ó lè harm èèyàn ni wọ́n ṣe nítorí pé protective charm tí wọ́n lọ gbé yìí ó ní ṣe pẹ̀lú bí kábíyèsí ṣe dé orí oyè. So ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan tí kábíyèsí lè gbàgbé. Kábíyèsí kàn ń wò wọ́n ni tí wọ́n á fi mọ nǹkan tó máa ṣe sórí ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n ìgbà tá a gbọ́ àní ká jẹ́ kí ẹ̀yin èèyàn mọ nǹkan tó ń lọ. So a mọ nǹkan tí wọ́n ṣe ò bóyá sign ni o àbí wọ́n ṣe ń rò bóyá kábíyèsí máa change mind wọn. Ṣùgbọ́n tá a bá tún ti gbọ́ update lórí ẹ̀ a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Happy Monday to you all. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ má gbàgbé kẹ́ subscribe o. Kẹ́ dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.